Jẹ́nẹ́sísì orí 4 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 26. Ádámù sì mọ Éfà aya rẹ̀, ó sì lóyún. Ó sì bí Káínì, ó sì wí pé mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa. Ó sì bí Ábẹ́lì arákùnrin rẹ̀. Ábẹ́lì a sì máa ṣe olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n Káínì a máa ṣe aroko. Ó sì ṣe ní òpin ọjọ́ wọn nì tí Káínì mú ọrẹ nínú èso ilẹ̀ fún Olúwa wá, àti Ábẹ́lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn àti nínú àwọn tí ó sanra. Olúwa sì fi ojú rere wo Ábẹ́lì àti ọrẹ rẹ̀, ṣùgbọ́n Káínì àti ọrẹ rẹ̀ ni kò náání. Káínì sì bínú gidigidi, ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Olúwa sì bi Káínì pé, èéṣe tí inú fi ń bí ọ? Èsì ti ṣe tí ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì? Bí ìwọ bá ṣe rere, ara kì yóò ha yá ọ. Bí ìwọ kò bá sì ṣe rere, ẹ̀ṣẹ̀ bá lé ẹnu ọ̀nà. Lọ́dọ̀ rẹ ni ìfẹ́ rẹ yóò máa fà sí, ìwọ ó sì máa ṣe alákòóso rẹ̀. Káínì sì bá Ábẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀. Ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko, Káínì dìde sí Ábẹ́lì arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Olúwa sì wí fún Káínì pé, níbo ni Ábẹ́lì arákùnrin rẹ̀ wà? Ó sì wí pé, èmi kò mọ̀. Èmi ṣe olùtọ́jú arákùnrin mi bí? Ó sì wí pé, kí ni ìwọ ṣe nì? Ohùn ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ń kígbe pè mí láti inú ilẹ̀ wá. Ǹjẹ́ nísinsìnyí a fi ọ́ ré lórí ilẹ̀ tí yóò yánu rẹ̀ gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ lọ́wọ́ rẹ̀. Nígbà tí ìwọ bá ro ilẹ̀ láti sísìnyí lọ, kì yóò fi agbára rẹ̀ so èso fún ọ mọ́. Ìṣàsàn àti alárìnkiri ni ìwọ ò máa jẹ́ lé ayé. Káínì sì wí fún Olúwa pé, ìyà ẹ̀ṣẹ̀ mi pọ̀ ju èyí tí èmi lè rù lọ. Kíyèsí, ìwọ lé mi jáde kúrò lórí ilẹ̀, èmi ò sì di ẹni tí ó pamọ́ kúrò lójú rẹ. Èmi ò sì máa jẹ ìṣàsàn àti alárìnkiri lé ayé. Yóò sì ṣe, ẹnikẹ́ni tí ó bá rí mi yóò lù mí pa. Olúwa sì wí fún un pé, nítorí náà ẹnikẹ́ni tí ó bá pa Káínì, a ó gbẹ̀san lára rẹ̀ lẹ́nìméje. Olúwa sì sàmì sí Káínì lára, nítorí ẹni tí ó bá rí i kí ó má bàa pa. Káínì sì jáde lọ kúrò níwájú Olúwa, ó sì jókòó ní ilẹ̀ Nódì ní ìhà ìlà oòrùn Édẹ́nì. Káínì sì mọ aya rẹ̀, ó sì lóyún, ó sì bí Énókù. Ó sì tẹ ìlú kan dó, ó sì sọ orúkọ ìlú náà ní Énókù bí orúkọ ọmọ rẹ̀ ọkùnrin. Fún Énókù ni a bí Iradi. Iradi sì bí Mehujaeli. Mehujaeli sì bí Metusaeli. Metusaeli sì bí Lámékì. Lámékì sì fẹ́ obìnrin méjì. Orúkọ ìkíní ni Ada àti orúkọ ìkejì ni Sílà. Ada sì bí Jábáìlì, òun ni bàbá irú àwọn tí ó ń gbé àgọ́ tí wọ́n sì lé ẹran ọ̀sìn. Orúkọ arákùnrin rẹ̀ ni Júbáìlì, òun ni bàbá irú àwọn tí ń lo dùrù àti fèrè. Àti Sílà òun pẹ̀lú bí Túbáìlì. Káínì olùkọ́ni gbogbo ọlọ́nà idẹ àti irin. Arábìnrin Túbáìlì Káínì ni Náàmà. Lámékì sì wí fún àwọn aya rẹ̀ pé, Ada òun Sílà, ẹ gbọ́ ohùn mi, ẹ̀yin aya Lámékì. Ẹ fetí sí ọ̀rọ̀ mi, nítorí tí mo pa ọkùnrin kan sí ẹ̀dùn mi àti ọ̀dọ́mọkùnrin kan sí ìpalára mi. Bí a ó gbẹ̀san Káínì lẹ́rìnméje, ǹjẹ́ ní Lámékì ní ìgbà 70. Ádámù sì tún mọ aya rẹ̀, ó sì bí ọmọbìnrin kan, ó sì pe orúkọ rẹ̀ ní Sétì. Ó wí pé, nítorí Ọlọ́run yan irú ọmọ mìíràn fún mi ní ipò Ábẹ́lì tí Káínì pa. Àti Sétì òun pẹ̀lú ni a bí ọmọkùnrin kan fún, ó sì pe orúkọ rẹ̀ ní Énósì. Nígbà náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ké pe orúkọ Olúwa.